أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. أشهد أنك أنت الله أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم. Adúpẹ́ fún Ọlọ́run Ọba fi ìfà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ọlọ́run Ọba kó máa gba ọpẹ́ wa, Ọlọ́run Ọba kó máa gba ìyìn wa tá a ṣe fún Ànábì náà ọlá kúdúrà rẹ̀ àti ìrádà rẹ̀, ọlá bí ó ṣe ń jẹ́ òun. Èyí tó ti dá nínú ọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan wa, Ọlọ́run Ọba kò ní bá fọwọ́ bàjẹ́ sí i tó kù díẹ̀ káàtó. Ọlọ́run Ọba yóò wọlá bí ó ṣe ń jẹ́ òun, yóò bá wa gbéṣẹ́ sọ̀, yóò kún wa lọ́wọ́, kò ní dá wa láàmú. Gbogbo wa ní a kí pé a kú òǹgbẹ lọ́tùn lósì. Ọlọ́run Ọba yóò jẹ́ kí gbogbo akájọ yọrí rẹ̀ láyọ̀ àti àlàáfíà, ọlá ọ̀kan ṣoṣo rẹ̀, ọlá ìníkù rẹ̀, la hawla wala quwwata illa billahil azim. Ẹ dákun, ẹni tó bá ṣe àbápàdé fídíò mi yìí, mo fẹ́ kí ẹ dákun torí Ọlọ́run kí ẹ jẹ́ kí fídíò yìí kó bá mi kan bàbá wa ikú bàbá yèyé aláṣẹ ìkejì òrìṣà. Mo ṣe máa kí wọn, bẹ́ẹ̀ ṣe máa ṣe kí gbogbo àwọn lọ́balọ́ba nìyẹn. Pé bàbá wa Aláàfin Ọ̀yọ́ Ọba Abímbọ́lá Owóadé, kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí o, mi ò rọ́bà fín. Mo fẹ́ kí ẹ dákun, lẹ́yìn ìgbà tí fídíò yìí bá kàn wọ́n lára tán àti àwọn ẹmẹ̀wà wọn tí wọ́n jọ ṣe ìlú, tẹ́ bá ilé já mi jẹ́ kí fídíò yìí kan gbogbo wọn lára. Gbogbo ẹni t'Ọlọ́run bá fún ní agbára kó rí bẹ́ẹ̀, oore ìdùnnú Ọlọ́run Ọba kò ní jẹ́ kó wọ́n nílé onítọ̀hún. Gbogbo ohun tí onítọ̀hún náà bá ti dáwọ́lé láti fẹ́ ṣe ní ti dáadáa, Ọlọ́run Ọba yóò máa bá mi fi ọwọ́ àlùbáríkà sí i. Èyí tó kù díẹ̀ káàtó fún onítọ̀hún náà, Ọlọ́run Ọba yóò bá wa yanjú rẹ̀, yóò sì bá wa gbéṣẹ́ sọ̀ fún un. Bákan náà, fídíò yìí tí Ọlọ́run bá ilé bá wa ṣe, tó bá ilé bá wa dé ọ̀dọ̀ bàbá wa Mudirul Markaz àti àwọn tí Ọlọ́run bá ní kí wọ́n jẹ́ bí olùjókòó pẹ̀lú wọn, olùṣèmọ̀ràn pẹ̀lú wọn, tó bá ilé kàn wọ́n lára, yóò dùn mọ́ mi púpọ̀ 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 gidi gan. Gbogbo ń tá a tọrọ fáwọn tí a ní kí wọ́n jẹ́ kí fídíò yìí dọ́dọ̀ kábíyèsí náà la tọrọ fún gbogbo àwọn t'Ọlọ́run bá ní kó jọ́dọ̀ bàbá wa Mudirul Markaz. Bákan náà, yóò dùn mọ́ mi gidi gan tá a bá ilé jẹ́ kí fídíò yìí kó dé ọ̀dọ̀ bàbá wa mufti gbogbo ilẹ̀ Yorùbá pátápátá àti gbogbo àwọn òṣùngbé wọn tó jẹ́ àwọn mufti gbogbo ilẹ̀ Yorùbá pátápátá àti Edo àti ti Delta. Àwọn bàbá wa ìmáàmù Ìbàdàn tó ń ṣe alága gbogbo àwọn ìmáàmù Ọ̀yọ́ State pátápátá tó ń ṣaṣíwájú fún wọn, tí Ọlọ́run bá ilé pé kí fídíò yìí kí ó kan àwọn náà lára àti àwọn òṣùngbé wọn. Irú oore tá a tọrọ fáwọn tó wà níwájú náà la bẹ Ọlọ́run Ọba fún láti pé kí ó jẹ́ tiwọn náà. Ibi tí à ń lọ kò jìnnà, ibi tí à ń yà sí ló fẹ́ pọ̀. Kí ló fà á tí mo fi ní kí fídíò yìí kó dọ́dọ̀ gbogbo àwọn tí mò ń dákọ̀ yìí? Torí pé bàbá wa Aláàfin Ọ̀yọ́ Ọba Abímbọ́lá Owóadé, kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí o. Àwọn ni mo ní bá ní gbólóhùn ọ̀rọ̀. Mi ò tó bẹ́ẹ̀ láti pé bóyá mo fẹ́ sọ pé mo fẹ́ fún yín ní ìmọ̀ràn. Ṣùgbọ́n nígbà míì a máa tara wa jí torí pé kí aburú
kán bá jọ ṣera wa. Àwọn bàbá wa, ẹ̀yin bàbá wa náà nílẹ̀ Yorùbá náà lẹ mọ́ pa òwe kan wípé bí ará ilé ẹni tó bá ń jẹ kòkòrò móbì, tá a bá ní kó kàn wá, nígbà tá àìsàn yẹn bá dé tí ó bá jẹ́ kó rorun sùn, ariwo hùhùn rẹ̀ náà lóru kò ní fà wá náà lẹ̀, ọ̀rọ̀ wá di asákòkò pẹ̀lú kòkó. Gbogbo wọn náà ni wọ́n ṣe kíni, ni wọ́n jọ máa forí fá oòrùn, wọ́n jọ kó wọn sóòrùn. Àwọn Haúsá sì máa pa òwe kan, wọ́n ní idan ka ga gemun ɗan uwanka ya kama wuta, ka yi maza ka shafa naka ruwa kafin ka nema masa taimako, gudumawa na kashe gemunsa. Wọ́n ní tó bá rí inú gbọ̀n alábàágbé rẹ, alájọṣe rẹ, ẹbí rẹ, ará rẹ, ọ̀rẹ́ rẹ, kódà kó jẹ́ pé tọ̀tá ni tó súnmọ́, tó bá rí pé irùngbọ̀n rẹ̀ bá gbaná tíná ń jó, ó wá ní agbára àti lè pọ̀ fẹ́ bá pa, wọ́n ní gbìyànjú kó mú omi kó fi gbá ti agbọ̀n títì ẹ náà, torí pé nígbà tó ń bá ń fẹnu fẹ́ kó má bàa gbá tiẹ̀ náà. Ọgbọ́n ọlọ́gbọ́n, gẹ́gẹ́ bẹ́ẹ̀ bàbá wa ti ṣe wí, ní ẹ jẹ́ ká pe àgbà ní wèrè. Ẹ̀yin bàbá wa náà lẹ́sìn tún mọ́ sọ báyìí wípé ẹni tí àgbà rí lórí ìjókòó, bí ọmọdé bá gun orí igi lọ, kí igi ń kó gùn kó ju òpó lọ, kó tún wá nàgà nígbà tó dórí rẹ̀ tán, orí ìjókòó bí tí àgbà wà hàn, ó ti rí nàrí tọmọdé ò rí. Ẹni tí àgbà sì wò náà fi sọ pé àìkí bú àgbà pé ojú àgbà jìn, níta ti fi ojú wọn rí láyé ó tó mú jìn, àìsí sọ pé àgbà pa lórí, ní tí wọ́n ti rò ń kọ́ tó pààyàn lórí. Obìnrin lórúkọ Ọlọ́run ọba, mo fẹ́ kẹ́ bá mi gbọ́yé dáadáa. Ẹ ti wà lórí àpèrè báyìí, àìní jọba mọ́, Ọlọ́run ní ṣe tiyín bẹ́ẹ̀. Gbogbo ohun tó lè mú yín láti pé kẹ́ ẹ má jọba mọ́, Ọlọ́run ọba kò ní mú bá yín. Ẹni téèyàn sì máa fi ṣe tí fi máa ṣaṣíwájú fún àwọn ará ìlú ẹ̀, Ọlọ́run ọba yóò bá mi ṣe fún yín. Bí mo ṣe ń tọrọ fún yín yìí, bẹ́ẹ̀ mo ṣe ń tọrọ fún gbogbo àwọn tí mo fẹ́ kí fídíò mi yìí kó lọ sọ́dọ̀ wọn, torí pé aṣíwájú ni gbogbo àwọn tí mo ní kán fún ní àwọn kìíní ìwò. Kọ́lọ́run ọba kó má bá mi sọ gbogbo wọn, kó má ṣe kankan nínú wọn ní èrò ẹ̀yìn. Ọlá òjíṣẹ́ ńlá Muhammad ń jẹ́ Muhammad sallallahu alaihi wasallam, òjíṣẹ́ ńlá Muhammad tó tún wá ń jẹ́ Muhammad. Mo fi bẹ̀ Ọlọ́run fún yín àti fún gbogbo àwọn tí mo ń tọrọ fún. Ipò ọba lẹ́wà yìí, ayé ibìkan sì sílẹ̀, ìyún ayé imam ti ìlú Ọ̀yọ́. Ẹ dákun, gbogbo ọ̀nà tí Ọlọ́run bá fi fún yín ní agbára, tó fi fún yín lágbára tẹ́ ń lù lọ́wọ́ yìí, ni mo fẹ́ ẹ̀yin bàbá kábíyèsí kẹ́ ẹ forí korí, bẹ̀rẹ̀ látara ìlú tó fi wá dáwọn ẹ̀ńtẹ́rí tí mo pè fún yín yìí. Tó bá jẹ́ pé àwọn tí mo pè fún yín tó bá gbé ní ṣọ́ọ̀bà mú ìtumọ̀ tájọṣepọ̀ ó fi wà láàrin gbogbo yín pẹ̀lú wọn, iná lélẹ́yìí. Ọlọ́run ní jẹ́ kó burú kó ṣòro ṣe fún yín nílùú Ọ̀yọ́. Ọlọ́run wọlá bí ṣe ń jẹ́ òun àríkọ́ṣe gidi
Ọlọ́run fi ọ̀rọ̀ tí yín ṣe lórí ọ̀rọ̀ ìmáàmù Ọ̀yọ́. Gbogbo ẹnu ni mo fi ń sọ. Àwọn kan ti mọ lọ́bì, wọ́n mọ lọ́kòkó kálẹ̀ káàkiri, wọ́n mọ sáré káàkiri pé àwọn ló tọ́ sí, àwọn kọ́ kàn, àwọn kó ṣe kinní kankan. Ìjọ tán fẹ́ gbé fẹ́nìkan, ìjọ náà ló kọsẹ̀. Wọ́n fẹ́ jẹ ìmáàmù ìgbà táwọn kan ò lè jẹ́ mọ́, tẹ́rù ń bà wọ́n la gbé fáwọn kan náà ṣe kinní. Gbogbo irú ìtàn oríṣiríṣi ni wọ́n ó gbé wá bá yín bàbá. Ẹ ṣe ìwádìí yín fínífíní kan tó fi ìmáàmù jẹ o. Bàbá, gbogbo àwọn tẹ́lẹ̀ tí wọ́n sáré dé ọ̀dọ̀ yín, tán sáré lọ, tán sáré bọ̀ ní ìsìn, kọ́rọ̀ kọ́mọ̀ lórí dàbí ọ̀rọ̀ ọ̀tá ẹni ní tó síwájú ẹni lọ́dọ̀ òbí ẹni. Wọ́n jẹyàn kódà pẹ̀lú ẹran ìgbẹ́. Èèyàn gan lè mọ̀rọ̀ oúnjẹ pípé gàrí wọ́n padà fún un nílé gan fúnra rẹ̀, torí pé kíni, ọ̀tá èèyàn ti síwájú èèyàn lọ́dọ̀ òbí èèyàn. Ní ìlànà tẹ̀sìn Islam fi kọ́ wa wípé gbogbo ẹni tí bá ti ń sáré ipò, èmi ni ẹ gbé fún, èmi ni ẹ gbé fún. Islam ni ẹ má gbé fún, tẹ́ ẹ bá ilé gbé fún yóò jìpa. Ipò imam tó tẹ̀ tún wá jẹ́ tìlú, kìí ṣe ti ìfẹ́ inú. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé lónìí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọba lé ìlú Ọ̀yọ́ lórí, tẹ́ ẹ bá ní nǹkan kan ṣe pẹ̀lú ìdílé òun, kò sẹ́ni tí òrukàn rẹ̀ kàn yín o. Àwọn tí ó gbógun orí tí ń kọ́ láti kọ́kọ́ rí, kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Táàrí táwọn ẹlòmíràn sọ pé ẹni tán fi fún kò tẹ́mi lọ́rùn, ní kìí ṣe pé kankan, bàbá ọ̀dá mi ni nítòótọ́ ṣùgbọ́n, àbúrò mi ni nítòótọ́ ṣùgbọ́n, ọmọ kẹ́yìn ni ṣùgbọ́n, àwọn ọmọ inú ilé ni, ẹ̀jẹ̀ ni, ẹni tó lẹ́tọ̀ọ́ ni. A lè tó ẹgbẹ̀rún táwọn jẹ́ adéṣekínìkan, 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 adéṣekínìkan. Àṣà ti rí Adébáyọ̀ rí tó yẹ pé bọ́ọ̀lù ló ń fi tiẹ̀ gbá. A sì ti rí Adébáyọ̀ tó yẹ pé dìbà ṣe ń sọ̀rọ̀ yìí, tíátà ló wà, ló ti fi ń ṣe fíìmù. Kìí ṣe tí ébú, níbi tí orí yàn wọ́n sí nìyẹn. Ilé adé náà wọ́n sì ti jáde, torí Yorùbá ò kì í ṣàdédé sọ orúkọ. Ní mo fi máa ń sọ wípé gbogbo ibi tẹ́ bá gbé ti gbọ́ tán bá yẹ kó wọ́n pè yàn bí irúgbà táwọn èèyàn sọ pé MKO Abíọ́lá àtàpátá dìde ni mo nírọ̀lẹ́ pa. Èmi ò lè ìgbàfẹ́ nìkankan kọ́ sọ pé MKO Abíọ́lá àtàpátá dìde ni. Ìtàn tá a mọ̀ pa fúnra wa torí pé kí ọkàn kálíbà rọ ọkàn wa pé torí pé kò sí, kálíbà nígbàgbọ́ pé ó ń bọ̀ wá ni. Àmọ́ tí kìí bá ṣe bẹ́ẹ̀, ẹ yóò gbọ́ àwọn orúkọ tí wọ́n sọ ni àbíkú ni nílẹ̀ nílànà ti Yorùbá. Nígbà tó dórí ti ẹni ká sì mọ wò ó. Nígbà tí wọ́n sì fi mọ wò yìí, ọlá ti dé, wọ́n pè ní ká sì mọ wò Abíọ́lá. It means ọmọ tá a bí sínú ọlá. So Yorùbá ò kì í ṣàdédé sọ orúkọ. Tẹ́ ẹ bá gbọ́ tán bá sọ pé Lájà, ìyá àti bàbá nínú ìjà ni wọ́n wà tán parí ìjà wọn láàrin ìgbà náà, tó yẹ pé ìparí ìjà lọ́lọ́run wá ní kó doyún. Òdodo rẹ̀ tó wà ń bẹnu ẹni ọ̀dà tí ń ta bá àtàchì mọ́ ìgbàgbé ẹ̀. Tàbí kó yẹ pé ẹbí kìíní ẹbí kejì wọn ò kì í ṣe láàrin ara wọn. Ó wá jẹ́ pé torí pé àjọ fẹ́ ọmọ ara ẹni, mi ò ní gbà, máa gbà, ọmọ mi ò ní fẹ́ yín, ìwà yín ọ̀dánú lé kíní kò ṣe. Ó wá ṣe é ṣe kó yẹ pé bí irú táyé ìjọ́un, oyún wa ti wá wọ̀. Ìgbà tó wá bímọ, kálukú wa ti wá gbàgbé differences, wọn wá padà wájọ jókòó láti yọ wá sọmọ lórúkọ. Lọ fi hàn pé ọmọ Lájà. Ó wọ́pọ̀ jù láàrin ọkọ àti ìyàwó tọrọ ara wọn bá yéra wọn, tí wọ́n wà lórí parí ìjà fún wọn, tọ́lọ́run wá ní kọ́rọ̀ wọn wá padà wá wọ̀.
tán bá bímọ sí gbogbo irú àsìkò yìí wọ́n pẹ́ ọmọ lájà. Ara rẹ̀ náà láti rí tí Yorùbá ti máa ń sọ Ìyábọ̀ Babátúndé àmọ́ nítumọ̀. So nídìí èyí a lè tó ẹgbẹ̀rún tá a fẹ́ jẹ oyè ọba, but fìlà yìí adé yìí èèyàn kan oṣù náà ni ó bọ́lé lórí. Báwọn tòun bá ń kùn wọ́n lè máa kùn, ayé láti bá àmọ́ ẹ ò ṣàdédé débẹ̀. Wọ́n fẹ́ kẹ́ lórí mọ̀ wípé institution tó make yín láti sọ pé ìkíní náà ni pé ìjọmọ bíbí inú ilé ọba ẹ sì tún fi lélẹ̀, ẹ sì fẹ́ bí ẹ sì farálẹ̀, ẹ rẹ́ni tọ́ka sí pé ẹ̀dẹ̀ ìyá mi ní ibi tí bàbá mi ń gbé ní báyìí ni ẹ rí sọ, tí kìí ṣe pé bá wọn kọ nítàn fún yín lọ́wọ́ pé kẹ́ mọ̀ kẹ́ mọ̀ ká jáde, pé kẹ́ lọ rí kọ sórí kẹ́ mọ̀ bá gbàgbé kọ́, wípé bó ṣe rí gangan ni iná fi mú yín jáde tẹ́ fi di ọba. Ẹ gbèrò dáadáa, ẹ dákun. Tẹ́nìkan bá sọ fún yín pé Kristẹni ni ẹ má dá sọ́rọ̀ ẹ̀sìn, ẹ wò gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni pé ajá ló ń gbó, torí pé kí ni ẹ ti jọba lórí mùsùlùmí, ẹ ti jọba lórí Kristẹni, ẹ jọba lórí àwọn oníṣẹ̀ṣe, àtòṣù àtàjẹ́, àtolówó àti mẹ̀kúnnù, àtọlọ́lá, ọkùnrin obìnrin, arúgbó omidan, àti gbogbo èdè yòówù tọ́lọ́run bá ní kó wá jókòó pẹ̀lú yín lọ́yọ̀ọ́ tó lè jẹ́ pé wà lábẹ́ Ọ̀yọ́ báyìí ti jọba lórí gbogbo wọn. Àṣẹ lórí gbogbo wọn báyìí ń bẹ lọ́wọ́ látọ̀dọ̀ Ọlọ́run sọ́wọ́ yín, níbẹ̀ lọ́wọ́ yín láti máa fi ṣèlú. Nídìí èyí láti pé kí ẹ lè bá rí ìjókòó ayọ̀, bàbá wa Òrúmọgẹ̀gẹ̀, Ọba Ghandi, Afọlábí Ọláoyè, Òrúmọgẹ̀gẹ̀ kẹta, kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí o, mo kí yín. Wọ́n dé bá nǹkan lẹ́ l'Ógbómọ̀ṣọ́, wọ́n dé bọ́ ọ̀rọ̀ ìmáàmù lẹ́ l'Ógbómọ̀ṣọ́ ní tá à sì ń sọ tó fi dì sí tìlú gbóná hain. Kànà tá a fi ráwọn èèyàn tó ń bá wa bomi tútù lù ú, wọ́n tún wá sílùú Ògbómọ̀ṣọ́ náà ní tán tó wá ń bèébú, tán tó wá ń yẹ̀yẹ́ kábíyèsí, tán tó wá ń tẹ àṣẹ kábíyèsí mọ́lẹ̀ lórí ọ̀rọ̀ ìmáàmù. A sì rí náà rí wípé díẹ̀ nínú àwọn tán ń kún ìmáàmù Ògbómọ̀ṣọ́ lọ́wọ́ láti máa ṣe tí ń ṣe, àwọn náà wọ́n ti ń sáré wá káàkiri tán tí wọ́n ń bá yín láàfin, tán wọ́n fi wọn fara wọn hàn gẹ́gẹ́ bí ọmọ ọ̀dọ̀ rere, tó yẹ pé àwọn ìmáàmù tó ní controversy nílùú pẹ̀lú ọba àlú, tọ́lọ́ba àlú bí tóun wà kò láṣẹ lóun lórí, iná wá ń gbé wá bá yín láàfin láti máa sọ fún yín pé gbogbo nǹkan tó bá fẹ́ ṣe kódà ní òjò lórí ẹni tó jẹ́ pé àwọn tó ń present wọn gan ní ìmọ̀ ìjọ ni tán mú wá fún yín lọ. Tán pé olókùn tí ọmọ ṣe wá sí fún gbogbo àgbáyé, kò sí gbogbo àgbáyé tẹ̀ ní wọ́n tó ń wí, ó tó dùn lẹ́nu wọn gbogbo àgbáyé. So gbogbo àwọn Saudi Arabia ní kódà tí máa Morocco lẹ́ẹ̀lẹ́mbì náà àti gbogbo Senegal àti nǹkan kan. So ìmáàmù tó ju gbogbo wọn lọ nìyí, tó ní ìmọ̀ ju gbogbo wọn lọ nínú àsọdùn ọ̀rọ̀. Kábíyèsí, ẹ jẹ́ ẹ ṣèwádìí fíní. Ilé wo ní ń jọba, báwo náà, ilé wo ní ń jẹ ìmáàmù, báwo náà ṣe ń jẹ. Ẹ rí pé ẹ ṣèwádìí fíní tán, kẹ wá rí ẹ̀rí tó dájú lórí ẹni tó bá kàn. Kábíyèsí, ẹ̀sìn Islam qualification òyìnbó kọ́ náà fi yan ìmáàmù, ó ní dìgírì kò ní dìgírì kọ́ ni, ọmọ òfin Islam ló jájù.
lópin ìgbà tán bá ti ń jáde tán tó ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ sí i tí ìmáàmù ní ọ́fíìsì tiẹ̀ tó kọ́ àwọn tírà síbẹ̀ tánjọ́ ń fumi jomitoro ọ̀rọ̀ pẹ̀lú àwọn ìmáàmù àti àwọn ìmáàmù mọ́sálásí kéékèèké yòókù àtàwọn ilé mọ́sálásí jímọ̀ míì tó kù tán nígbà tánjọ́ ń jókòó tánjọ́ ń fi ọ̀rọ̀ wérọ̀ lórí àwọn tírà kan sí kan. Ìmọ̀ jẹ́ kí ìmọ̀ ó tún máa lékún kún ìmọ̀ ni, kò dàbí tọ̀dọ̀ títí wa wọ́n pé ọ̀dọ̀ tiwa a fi ṣókéèsì ni àtúbàyà rò báyìí ni àwọn náà fẹ́ ṣe bí ọba là ń bá kiri lọ́lọ́ Ògbómọ̀ṣọ́. Ẹ dákun ẹ má jẹ́ kí irú nǹkan báyìí kó gbà yín láàyè nílùú ibẹ̀ yẹn tó yẹ kí jẹ́ káwọn ọmọ pariwo wọ́n lè sọ pé kí lọ́kàn wá ọkàn wá o rí pé Yorùbá ni wá mùsùlùmí sì ni wá. In tó bá ilé ṣe tó bá ilé ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ ó rọrùn láti wọ Ògbómọ̀ṣọ́, ó rọrùn. Tí a bá ilé gbà yín láyè bàbá, tẹ́ bá ilé gbà wọ́n láyè foríjì mi ọ̀rọ̀ tí mo sọ pé tí ẹ bá ilé gbà wọ́n láyè tán bá ilé fi irọ́ fi ṣe ìmáàmù ní ọ̀dọ̀ yín wọn ò ní fún yín nísinmi lórí àpèrè ni o. Wọ́n máa sáré bílù ọba túkótú ni o. Ìgbẹ̀yìn rẹ̀ tí ó ṣẹlẹ̀ ni pé wọ́n wá ẹsẹ̀sẹ̀ wá lórí máa mú àwọn tó bá fẹ́ múra wọn ní àwọn ẹ̀ ò tí ì mọ̀ta nífẹ̀ẹ́ jẹ́ bí ọ̀tá fún yín kò lè ṣe kọ́ mọ́ wáyé. Àwọn ni wọ́n lọ máa padà lórí máa fọwọ́ ara wọn máa wá àwọn ọ̀tá jáde tí wọ́n jọ pé ẹ jẹ́ ká jọ ṣe àṣepọ̀ ẹ jẹ́ ká jọ lé ọba torí ó fẹ́ dógun lẹ̀ nílùú wa, ó fẹ́ gbógun ẹ̀sìn, ó fẹ́ gbé wọ̀lú. Ẹ ṣẹ̀ṣẹ̀ máa sáré kiri láti sọ fáyé pé ẹ ò bá wọn dá sọ́rọ̀ ẹ̀sìn o, wọ́n gbé wá bá yín ni o, ẹni tán sì pé báyìí nítorí náà ẹ ṣe ìwádìí fínífíní. Ẹ jẹ́ kí n sọ òyìnbó kan níwọ̀nba tí mo rò pé mo mọ̀ níwọ̀nba nínú tí mo kọ́ nínú òyìnbó mo mọ̀ pé mo bá ti sọ ẹ ó ti gbọ́ mi yé kọjá bí mo ṣe fẹ́ sọ. A victim of circumstance. Ìní kábíyèsí ìlú Ògbómọ̀ṣọ́, irun tó ṣe kábíyèsí Ògbómọ̀ṣọ́ as a victim of circumstance ìlà àfẹ́ kó ṣẹlẹ̀ sí yín. Àwa náà sì ṣe kìí ṣe pé torí pé à ń wojú rere kan lọ́dọ̀ yín, à ń sọ nítorí pé à ń wà àlàáfíà fún ìlú Ògbómọ̀ṣọ́ torí pé àwọn nínú àwọn tí wọ́n ń kún tí ń dààmú ìlú Ògbómọ̀ṣọ́ lọ́wọ́ báyìí nínú wọn náà wọ́n ń sáré káàkiri tán wá ààfin lọ́dọ̀ yín. Kódà wọ́n tún mú àwọn tí ó yẹ pé wọ́n ń ṣiṣẹ́ fún l'Ògbómọ̀ṣọ́ wọ́n tún mú wọn wá bá yín. Mo fẹ́ kẹ́ ẹ lọ mọ̀ pé wọ́n ń lé foundation ọ̀tẹ̀ àti wàhálà tí wọ́n dálẹ̀ nílùú. Àlàáfíà wà nílùú báyìí, ẹ jẹ́ kí wọ́n máa bá lọ báyìí dìgbàwó dìgbà tẹ́ ẹ bá fi ṣèwádìí fínífíní. Ẹ má jẹ́ kẹ́ni kankan nínú wọn kó kan yín lójú. Ẹ ṣèwádìí fínífíní, ẹ wá pàṣẹ látọ̀dọ̀ yín, ẹ gbéwé àṣẹ òǹgìrì báyìí, ẹ pé àwọn tí mo ránṣẹ́ sí mo tí mo dákọ̀ gbogbo wọn Ọlọ́run kò ní pé yín pa. Ìjókòó kan ṣoṣo ni pẹ̀lú gbogbo wọn, kẹ́ wá fún wọn ní community wọn pé tọ̀ ìmáàmù ìlú wa a ti rí o, ìwé rẹ̀ ní gbogbo yín náà la fẹ́ kẹ́ rí kárí. Gẹ́gẹ́ bí àwọn èèyàn ti ṣe èèyàn tán fi wá mú wa pé tá a fẹ́ lò ní afẹ́kẹ́yìn náà kẹrí ṣe lánàá ẹ̀sìn ni ṣe lánàá tọ́tọ́ ni. Torí tọ́jọ́ kí n máa fi ọ̀rọ̀ yìí kọ́ gbogbo àwọn tẹ́ mo fi kọ́ lọ́rùn yìí. Ìmáàmù ìlú Ọ̀yọ́ ọ̀fẹ́ ó kọ̀ tí ì bá ṣe pé bá ní nǹkan míì nínú tàbí bá ní ọ̀tẹ̀ nínú abẹ́ rọ́bítà ló wà. Abẹ́ ìmáàmù Ìbàdàn náà ni ó wà. Abẹ́ gbogbo àpapọ̀ tí ń jẹ́ àwọn rọ́bítà wọn alájọṣe ni wọ́n pẹ̀lú gbogbo wọn. Ọ̀yọ́ ni Ògùn ni Ọ̀ṣun ni gbogbo alájọṣe ni gbogbo wọn papọ̀. Ṣùgbọ́n tó bá yẹ jẹ́ pé wọ́n ti jẹ́ kí wọ́n mọ ìwọlé wọn, bí nǹkan míì bá tiẹ̀ fẹ́ gbẹ̀yìn rẹ̀ Ọlọ́run bò ní jẹ́ rí. Bàbá Ọlọ́run ní gbérú tó ṣẹlẹ̀ s'Ògbómọ̀ṣọ́ Ọlọ́run ní gbé kò yín. Bàbá
irú tó ń ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ tó sì tún ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí Ọlọ́run bá kọ̀ mọ̀ ní jẹ́ kẹ́ dán o kò ní jẹ́ kẹ́ rí o. Ọlọ́run wọlá àwọn òbí tó bí yín irú tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ l'Ógbómọ̀ṣọ́ irú tán fi ọ̀rọ̀ ẹ̀sìn tán fi ṣe Ọlọ́run gbọ́n ò ní jẹ́ kán fi dà yín láàmú. Kí kábíyèsí Orúmọgẹ̀gẹ̀ ọkùnrin ogun wàláhì ọkùnrin ni kábíyèsí Ògbómọ̀ṣọ́ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ wàláhì ọkùnrin kò sí traces ọmọ àlè wá ọmọ àlè kankan lára wọn. Ògidì ọmọ ni ògidì aládé ni tó bá jẹ́ pé ẹnì kankan lásán ni bàbá Aláàfin Ọ̀yọ́ wàláhì mo bá ti wo l'Ógbómọ̀ṣọ́. Gbogbo ẹ̀sùn ayé yìí pátápátá wọ́n fi kan èèyàn iná ti fi kan Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́. Gbogbo àbùkù ayé ìtẹ́ mọ̀ pé èèyàn lè fi ṣe fún èèyàn láti pé wàhálà ò lè bá bẹ́lẹ̀ gbogbo ẹ̀ pátápátá náà ti ṣe fún Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́. Gbogbo orúkọ burúkú tí èèyàn lè sọ yẹn láti fi dá wàhálà alẹ̀ ìní náà ti fi sọ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́. Kéèyàn ní ọ̀tá kọ́tà wọn sì fojú hàn kó sì máa sọ fún yàn báyìí pé mi ò ṣe tiẹ̀ tó sì tún wà nínú ìlú tó sì tún jẹ tó sì tún mu tó sì tún ṣe tó wù nílùú tí sì tún dápá tẹ́lẹ̀ pé tó bá wù ú lòun ṣe kò sẹ́ni tó mú un ṣe nǹkan kan. Kábíyèsí sì tún absorb Orúmọgẹ̀gẹ̀ fi mí lẹ̀ yá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ jẹ́ ká tó ó lè ṣeé ṣe kí wọ́n ronú pìwàdà torí pé mi ò lérò wípé ọmọ ọ̀kan lè gbógun ti bàbá àdúgbò wọn dépò pé yóò pòun fẹ́ gbógun ti ọba ìlú wọn. Ẹ jẹ́ ká wò wọ́n wò bá wọn yí padà. Bàbá wa Aláàfin Ọ̀yọ́ mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ọba ẹ tó dáadáa àwọn tán bá jẹ ni kí wọ́n jẹ tí àwọn tó bá ń jẹ bá jẹ ìlú ó tòrò ìlú ó tùbà yóò túṣẹ fún yín. Ṣùgbọ́n tí ẹ ò bá ilé jẹ́ wọ́n jẹ tẹ́ bá lè jẹ́ kí ó jẹ́ pé ọmọ àlè abẹ́rẹ́ tí ò bá ní ẹ̀tọ́ owó kan fi ń jẹ́ pé mo lówó lọ́wọ́ ni àbí mo láṣọ gidi tí mo ń wọ̀ mo ní mọ́tò mo ní kíní kan wọ́n fi ń jẹ́ ẹ̀tọ́ ìní wọ́n fi ń jẹ́. Nílùú Ògbómọ̀ṣọ́ mo fẹ́ mú example ọ̀kan wá fún yín. A ní bàbá wa Aláwìyé tí wọ́n fi kúrò láyé wọ́n ní àwọn ọlọ́lá wọ́n ní àwọn olówó lára mọ́tò mélòó náà ń gbé kiri irú ilé ìwòná kó náà wà lábẹ́ rẹ̀. Bí wọ́n bá lọ sóde pẹ̀lú gbogbo àwọn tó bá lọ sóde orí ibi tán lọ gbogbo tán lọ bí wọ́n sì mọ̀ fún àwọn èèyàn wọn kó kán máa pín ṣé wò tí rí ṣé wò tí rí. Ìmáàmù àná l'Ógbómọ̀ṣọ́ bó ṣe láwọn ọlọ́lá lára bó ṣe ní àwọn olówó lára tó wọn fi fẹ́lẹ́ wọn fi yún fi ṣe wàláhì wọn fi ṣe. Láàrin ìgbà náà gbogbo tó lè mú kí ìlú gbóná ṣẹlẹ̀ àmọ́lá wípé olódodo lẹ́yìn tó wà lórí ìjókòó ẹ jẹ́ ká sọ báyìí fọ́lọ́run ẹ jẹ́ ká sọ báyìí fọ́lọ́run ò ní ti sọ tán tí Ọlọ́run ti máa sọ pé dáná mo ti gbọ́ ẹrú mi ti bí mi léèrè ẹ jẹ́ ká ṣe bó ṣe ń fẹ́ fún un. Bàbá wa Aláàfin Ọ̀yọ́ aga ò ní gbóná mọ́ yín o àwọn aráàlú ní sájáde fún yín o ìgbóná burúkú ò ní wọ̀lú Ògbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ ni kò sì ní wọ̀lú Ọ̀yọ́ náà. Ẹ dákun ẹ fi mú fílẹ̀ dáadáa kẹ wádìí kí wádìí kó sì fẹsẹ̀ múlẹ̀ dáadáa pẹ̀lẹ́rìí nínú pẹ̀lú àwọn gbogbo àwọn tí mo sọ fún yín ẹni tá a wádìí yìí ni o mo sọ pé arákùnrin yìí ni o ìlọ́tọ́ sí o ẹ dákun ẹ bá wa yẹ̀ wò ṣé bẹ́ẹ̀ ni ṣé wọ́n tó rí ṣé wọn ò tó rí gbé fún wọn. Ẹ ní àwọn scholars ní ìlú Ọ̀yọ́ náà tí wọ́n sọ fún yín pé tí wọ́n sọ yìí wọ́n tó rí wọ́n sì máa gbé fún yín pé in tó stipulate ẹni tí wọ́n yàn nìyí tí wọ́n bá gbé fún yín ní Arabic kan gbé fún yín ní transliteration kan sì gbé fún yín ní translation ní lóyìnbó
pé kí wọ́n tó bẹ́ẹ̀ láti pé kán lè bá a fi ẹni tó bá tọ́ sórí ipò, torí pé kí ìlú Ọ̀yọ́ kó lè bá a tùbà, kó lè bá a túṣẹ́. Ẹ má sọ pé òun bọ́ bá ṣe wù wọ́n kán ṣiṣẹ́. Ẹ má ṣe bẹ́ẹ̀ bàbá. Èyí tó bá délẹ̀ tán, ẹni tí èé ṣe mùsùlùmí yóò kún wọn lọ́wọ́ o, yóò padà díṣẹ́ owó, yóò padà díṣẹ́ owó o, yóò padà di kíni, yóò padà díṣẹ́ owó. Tọ́rọ́ kọ́bọ̀ àwọn ẹlẹ́mọ̀ mọ́ ti ṣe rìn, wípé lọ́wọ́lọ́wọ́ báyìí ó wọ́pọ̀ nínú wọn tó yẹ pé owó epo ni wọ́n ná láti Saudi, tí wọ́n ṣe wàhálà lé lórí kápárọ́ gbà ní ńláńlá ní ṣe wà lódìdí ní wá fún wọn. Wọn ò kọ̀ kọ́sàn kó di kíni kó dòrò. Ìlú Ọ̀yọ́ ò ní tú o. Èyí tí sì ń ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́, Ọlọ́run bá gbéṣẹ́ sọ. Wọ́n bẹ̀ yín lórúkọ àpèrè yín àtàwọn baba ńlá yín ni mo fi bẹ̀ yín. Ẹ dákun, ìmọ̀ràn ni mo fún yín o, mi ò pa láṣẹ fún yín. Tí mo bá kọjá ààyè mi lórí pé mo ní mò ń fún yín nímọ̀ràn, ṣàforíjì fún mi pé ọmọdé ni kì í mẹ́kọ̀ọ́ jẹ kó má ra lọ́wọ́. Ṣùgbọ́n tí ojú wa ń rí ní ìlú Ògbómọ̀ṣọ́ làwọn ronú wípé lèmi rí, ẹnìkan rán mi, lèmi rí lápẹẹrẹ wípé tí a bá dákẹ́ tí a ò bá sọ̀rọ̀, tí irú tó ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ bá lọ rí ṣẹlẹ̀ l'Ọ́yọ́, nílẹ̀ Yorùbá k'Ógbómọ̀ṣọ́ máa gbóná lọ́wọ́, kí Ọ̀yọ́ máa gbóná lọ́wọ́, a fi àyè lẹ̀ fáwọn tán fẹ́ wá kó ilẹ̀ Yorùbá lẹ́rú ni. Ìfẹ́ lọ tún di pẹ̀lú rẹ̀, ìfẹ́ lójú mo ṣe wá sọ fún yín ló ti yé yín bàbá. Ìdí mo sọ pé kẹ́ ẹ wò lẹ́nu, torí pé gbogbo àwọn tán fẹ́ wá dá ilẹ̀ Yorùbá rú, tán lu àwọn èèyàn káàkiri, táwọn náà fẹ́ mọ plant àwọn èèyàn ká, wọ́n ní, wọ́n jẹ, wọ́n yó, ó ṣẹ́kù. Àti Nàìjíríà àti lẹ́yìn odi ni wọ́n ti rówó tí wọ́n ná. Ṣebí táwọn ti ń sáré bí ó ṣe ga lẹ́fi wá sọ pé owó kan náà fẹ́ máa fi ja ìjà kan kálẹ̀ káàkiri. Ẹ pé wọ́n lọ kóòtù kan sí Kẹ̀ǹtì, wọ́n tún sọ àwọn ọlọ́pàá náà jọ mọ́ṣẹ́ wọn. Ẹ lọ bá ń gbé lágbájá, ẹ má jẹ́ kọ́sẹ̀ lọ kanlẹ̀ ní kankan tí gbogbo rẹ̀ ń ṣẹlẹ̀. Ọlọ́run ọba kò ní ṣì yín darí. Ìmọ̀ràn ni mo fún yín. Gbogbo ẹni t'Ọlọ́run bá ní kó lè jẹ́ kí àwọn fídíò yìí kó dé àwọn àyè ibi tí mo ní kán dé yìí, wọ́n bẹ Ọlọ́run bá fún wọn pé gbogbo oore tí wọ́n bá ń wá ní ìgbésí ayé wọn, Ọlọ́run bá yóò bá mi ṣe ní ìrọ̀rùn fún wọn. Ọlọ́run bá kò ní fi dà wọ́n láàmú. So nídìí èyí kí wọ́n á fi tòyìnbó parí rẹ̀, wọ́n ní stitch in time saves 9. Àwọn Yorùbá sì mọ̀ wípé awífúnni kó tó dání ní àgbà ìjàkadì ni. Káwí fún ni ká gbọ́, ó ṣẹ́gun ogun ẹgbẹ̀rún ọdún tí ò ti ṣẹlẹ̀ lọ. Gbogbo àwọn tó bá dé ọmọ pa ìtàn rẹ̀ kalẹ̀ ní pé tó bá dìgbà báyìí nǹkan báyìí lè ṣẹlẹ̀, bẹ́ẹ̀ ṣe rìn ní àti gbọ́. Tó bá dìgbà báyìí nǹkan báyìí lè ṣẹlẹ̀ àti gbọ́. Ilé tí àwọn àgbàlagbà fi máa ń sọ pé awí fún ni kó tó dání àgbà ìjàkadì ni. Ẹ ní fọ̀tá fi ṣọ̀rẹ́ o, ẹ ní fọ̀rẹ́ fi ṣọ̀tá. Ẹni bí ọkàn yín tó nífẹ̀ẹ́ ìlú dénúlénú ju tẹ̀yin gan lọ, kún ó lè jọ ṣe pẹ̀lú yín láti pé kí ìlú Ọ̀yọ́ kó lè bá gbòòrò sí i, lọ́lọ́run yóò gbé kò yín. Tá bá ní àwọn tó bá ní àníyàn burú lé yín lórí, Ọlọ́run bá yí wọn lọ́kàn padà. Ẹ̀yin bàbá wa t'Ọlọ́run ní kí fídíò yìí ó kàn yín lára tàbí tí wọ́n ròyìn rẹ̀ fún, abọ́ mi rèé o lórí ètò wa ńlẹ̀. K'Ọlọ́run bá kọ́ wọlá bí ṣe ń jẹ́ òun, kó bá wa gba ọwọ́ yín, kó bá wa gba ohùn yín láti fi tún ìsìlámù ṣe nílẹ̀ Yorùbá. Torí pé ìsìlámù ti mẹ́hẹ, àwọn tí wọ́n sì fẹ́ wọlé sí ìsìlámù lára tí wọ́n sì ṣe mùsùlùmí. Torí gbogbo ẹni tí máa ti ń wọ́nà bí ogun bí ìjà, ẹ má fi sí ipò mùsùlùmí.
kì í sì tún ṣe kìrìsìtẹ́nì, torí mi ò rò pé àyè ń bẹ níbi kankan nínú bíbélì tàbí sọ pé kéèyàn lọ rí máa dá wàhálà lẹ̀. Bákan náà ìrìbí tó níṣẹ̀ṣe tó gbèdé sọ pé bó bá ọpá bò bọ̀ bù lẹ́sẹ̀ yóò tún dín náà ní nínú ẹ̀sìn rẹ̀. Ká tó pa àwọn philosophers, àwọn free thinkers, àwọn èèyàn ò tiẹ̀ rí nǹkan kan ní láti pé wọ́n ń wà against ẹnìkan kankan. Àwọn gan ti sọ pé ń bẹ nínú nǹkan tí ò lè jẹ́ kéèyàn orí ìmọ̀ rí ìrìn àjò ìgbésí ayé rẹ̀. Àwa bẹ gbogbo wa ẹ ká jọ ní àníyàn tó dá síra wa, torí pé kíni a ò mọ bí tá a lè parí rẹ̀ sí. Nítorí wá sì wà nínú ọkàn àyà wa ibẹ̀ la parí sí. Tá a bá sùn bí ìgbà tá a sùn ní sórí bẹ́ẹ̀dì wa ni, nígbà tá a bá jí lábàárà níbi tàbí ti bára wa bí ìgbà tá a lójú oorun náà ni. Àwọn tó wà níta ni wọ́n máa ń pè ní accident, ni wọ́n máa ń pè ní kíni, wọ́n máa ń pè ní yóò yọ ni. Lọ́kàn dàbí pé ń tó òbí lásán ní tó sùn yóò dẹ̀ bára ẹni bí tó ti gbàgbé yín nù ti bẹ̀rẹ̀ life mi níbo mi. Ọlọ́run ọba kò ní jẹ́ ká ba bí jẹ́ ká tó lọ. Ọlọ́run àwọn tó sì wà níwájú gbogbo àti Ọlọ́run ọba ní káàánú lórí bá wọn, Ọlọ́run ọba yóò ṣe wá lérí tí wọ́n máa tẹ́wọ́ gbà. Torí tí èèyàn bá ti ṣe dáadáa fáwọn tó síwájú, nígbà tó wà náà bá ń lọ yóò ra àwọn èèyàn pàdé rẹ̀ pé lágbájá káàbọ̀, bí èèyàn ṣe ń rìn bí èèyàn ṣe ń rìn ni. Àwọn tó sì fílẹ̀ sáyé àwọn náà sì tún máa ṣàdúrà fún pé k'Ọlọ́run ọba kó jẹ́ k'Ọlọ́run ọba kó jẹ́ kó sọ̀ láyọ̀, kó bọ́ sọ́wọ́ ọ̀kẹ́. Níta mìíní pẹ̀lú rẹ̀ nìyẹn. O ò dá nílé, o ò tún dá lóko. Àwọn tó fẹ́ lọ bá ẹni tó sọ pé ó kú náà nù, o ò láníyàn tó dáa fún un. Bó ṣe fẹ́ ṣẹlẹ̀ sí ẹ, bó ṣe ń rí lòun náà rí, bó ṣe ń sọ lẹ́yìn rẹ̀ ń rí ọgbọ́n ọmọ pé ń rí ẹni. Ìgbà tí wọn náà bá lọ rí bá ayé ẹni ibi náà ló fi wọn náà sí. Àwọn tó sì fi sáyé gan náà tó bá ṣe dáadáa fún wọn mọ̀ ṣàdúrà kó dáa fún ẹni kó sì lè sọ̀kalẹ̀. Tó o bá yìí ṣe dáadáa tó bá yẹ kán fi ránṣẹ́ sí ẹ, wọ́n máa fi ránṣẹ́ sí ẹ. Àwọn fi àsìkò yìí mo fi ń bẹ gbogbo wa. Jẹ́ ká tún ọkàn wa ṣe. Ká tó àní mo lérò wípé ẹ mọ̀ ní kọ́ máa wà ní ọ̀rọ̀ wa. Mo lérò pé máa ba nǹkan jẹ́ ni. Torí pé tẹ́ ẹ bá lérò wípé mo fẹ́ ṣe tí èsì ṣe pé mo ṣe ń kọ́, àbí tẹ́ ẹ bá lérò wípé èèyàn bí ni mí, tèmi tí mo sì mọ̀ pé mi ò ṣe nǹkan tó já sí bí ń kọ́, bó lẹ ṣe fẹ́ rò, bó lẹ ṣe fẹ́ gbèrò, gbogbo lẹ fẹ́ sọ síwájú yín níwájú Ọlọ́run. Bàbá burúkú ni, olórí burúkú ni, olórí burúkú ni, ọmọ mi, èmi ìrọ̀jọ́ dá nǹkan pọ̀ rí, àjọ gbé láàárọ̀ látàárọ̀ dilẹ̀ sórí, àjọ ra pure water níbi kan náà, àjọ jókòó nínú oúnjẹ kan náà, àjọ ló ń gbé onínáwó kan rí. Ó wá jẹ́ pé bó ṣe jíjẹ ayé rẹ, bó ṣe jí láàárọ̀ kò rẹ́ nìkan kan tó bù, èmi ló bù kó lórí burúkú. Èmi ò fílẹ̀ fún ọ. Tó bá yẹ pé Ọlọ́run náà lọ bá rán pé kó a mọ bóyìnbó náà lọ mọ bí ó ṣe fún ẹ lé sí iṣẹ́ tó jẹ́. Tó bá ṣe tán àwọn change iṣẹ́ tó jẹ́ àbówó iṣẹ́ tó ṣe ọ̀rọ̀ ni mo gbà lọ́dọ̀ Ọlọ́run. Mo kí gbogbo wa pé a kò ń bẹ̀ wọ̀. Àwọn ayé jẹ́ ká yọrí ẹ̀ láyọ̀. Bàbá wa kábíyèsí nígun kínní àti kejì, Ọlọ́run ọba kò ní bá ìpè mọ́ ẹnì kọ̀ọ̀kan yín lọ́wọ́. Mo pa gbogbo rẹ̀ pọ̀ láti sọ pé kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí o. Ọlọ́run ọba yóò bá yín gbé, kò ní jẹ́ kó ju yín ṣe. La ilaha illallah wala hawla wala quwwata illa billah. Èyí tí mo mọ̀ nínú àdúrà mi lẹ́yìn bàbá wa kẹfùrí jìn. Ẹ̀yin jàmáà wa, wassalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh.